ọlọ́jọ́ ìbí òní Mrs. Ọláwùmí Roslyn Babalọ́lá ẹ kú oríire happy birthday. ìgbà tí mo rò ó iṣẹ́ yanu rẹ láyé mi orí kọ́ ọ̀gá bàbá. gbogbo ọjọ́ ló dára níwájú olúwa ṣùgbọ́n ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta 28 March yàtọ̀ gédéǹgbè torí pé ọjọ́ yìí la bí màmá Táíwò olúwa fẹ́ràn mi, màmá Kẹ́hìndé olúwa nífẹ̀ẹ́ mi, màmá Ìdòwú ọmọ Goríọlá ìyàwó Dr. Babalọ́lá Ọlájídé Emmanuel aláṣẹ àtolùdarí AIDS Specialist Hospital and Fertility Center Òṣogbo. ìdí nìyí tí gbogbo wa fi ń celebrate Mrs. Ọláwùmí Roslyn Babalọ́lá à ń kí wọn pé happy birthday. àròpápá ńlá bẹ́tu ibi gìjàgìjà ńlá bẹ́kùn òjòjò ní sowó kó má lè nájà kòkòkò làrọ̀ tá a lè ẹgbẹ̀rún ọdún tẹ́ bá lò lókè ìpẹ́ ọdún kan ló máa jẹ́. adé orí yín lọ́kọ yín kò ní sí dànù láéláé. àwọn ọmọ tọ́lọ́run fún yín olú ọmọ ni wọ́n máa jẹ́. ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀ àmín lórúkọ Jésù. ọmọláò aya oyè ó yá máa gbọ́ mi dáadáa mo ṣe tán mo fẹ́ kí ọ lọ sílùú Òṣogbo tí ìṣèlú àwọn bàbá tó bí ọlọ́mọ. ìwọ l'Òṣogbo òròkè ọmọ àṣálà ọmọ aródẹ́dẹ́ bí òkun ìlú tó ń gbé onílẹ̀ tó ń gbé àjòjì ńlẹ̀ àtẹ́wọ́gbẹja ọmọ àtùpà mẹ́rìndínlógún tí tàn lóròkì ilé káàrò kókì ni wọ́n ń pè lóròkì ẹ̀yin lọ́mọ àtẹ́wọ́gbẹja nílé ọlọ́mọ yọyọ ogun òjàjàjà kókó wọn l'Òṣogbo òròkìrí ọ̀pọ̀ gbẹ̀gìrì lọ́sùn fi ṣẹ́gun Fúlàní lọ́jọ́sí ẹ̀kọ́rẹ́ yèyé Ọ̀ṣun kò jọ́gi kò jọ̀nìyàn níbẹ̀ nílùú Mọ̀jákú ọmọ ènìyàn àtàtà ló ń bẹ l'Òṣogbo òròkì ẹ̀yin lọ́mọ àrípẹ́ta wọ́n gbà bí àrèmí bá pẹ́ta kẹ́ ẹ má ṣe gbà lọ́wọ́ mi o. Mrs. Ọláwùmí Roslyn Babalọ́lá ẹ kú oríire ọjọ́ ìbí àṣeyí àṣàmọ́dún ṣẹ̀mí ìgbà ọdún kan ni. ìgbà tí mo rò ó iṣẹ́ yanu rẹ láyé mi orí kọ́ ọ̀gá.